Ẹ káàbọ̀ ẹ̀yin aráalé. Ní báyìí a ó máa kọjá lọ sí abala èyí tí a fi ń kásẹ̀ ètò nílẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú níbẹ̀rẹ̀ ètò. Òun náà ni abala bó ṣe ń lọ. Eléyìí ni a ti ń fi ojú àlejò wa hàn dé tí a ó sì máa pẹ̀kẹ́lu kókó ọ̀rọ̀ tí a mú wá fún ìjíròrò ní ti òwúrọ̀ yìí. Àlejò wa wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa nínú yàrá agbára ń bí. Àlejò wa lámì ìtọ́ ìlú ni wọ́n sì ti fìgbà kan jẹ́ akọ̀ròyìn. Bẹ́ẹ̀ ni bákan náà ni wọ́n mọ gbogbo kùndùnkùndùn àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ, alẹ́nulọ́rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ ni wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n sì mọ bí a ti lè yànnàná ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Orúkọ àlejò wa ni ọ̀gbẹ́ni Paul Adéagbo. Ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. Ẹ ṣe atọ́kùn ètò. Ẹ káàbọ̀ àlejò wa, bó ni ó tó ọjọ́ mẹ́ta, ṣàlàáfíà lẹ wà? Àdúpẹ́ lọ́wọ́ Elédùà. Ilé ńkọ́? Àlàáfíà la wà. Adẹ̀kù dédé àsìkò yìí. À ń róṣọ mọ́dì, adẹ̀ ń róṣọ mọ́dì máṣọ. Àbí àníkìdí máa ti gbófin. Kó má bàa wà ń hò náà la ṣe ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ẹ ṣeun, adúpẹ́ tí ẹ pè yín, a pè yín tí ẹ sì wá. Ẹ̀yin aráalé, kókó ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti ètò ẹ̀kọ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò nípa owó iléèwé àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga, pàápàá láti ìpele tó ti kọjá iléèwé girama sókè. Lẹ́yìn tí àwọn ọmọ bá ti jáde iléèwé girama sókè, àti ṣe àbójútó ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ ó máa ń ní ìnira lọ́wọ́, pàápàá nípa ètò owó iléèwé àti àwọn owó èdè àpò. Eléyìí ni ìjọba tó wà lóde yẹn, ìjọba Bọ́lá Ahmed Tinubu, ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò ẹ̀yáwó fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga láti lè san owó ilé ẹ̀kọ́ wọn nígbà tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga, àti láti máa fún wọn ní àwọn owó èdè àpò láti máa rí wọn ná lóṣooṣù. Àjọ tó ń ṣàmójútó ẹ̀yáwó yìí ni wọ́n pe orúkọ rẹ̀ ní àjọ NELFund, National Educational Loan Fund. Àjọ yìí ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò iṣẹ́ wọn, pàtàkì rẹ̀, ibi tó kù díẹ̀ káàtó sí, àwọn ìṣòro tí wọ́n dojúkọ, bí àwọn ọmọ iléèwé bí wọ́n ṣe ń jẹ mùkúndùn iṣẹ́ yìí, àti bá wo ètò ìṣèjọba àti òṣèlú àti bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé wa ti ṣe ń lọ. Ṣé ẹ rò pé bí àwọn ilé ẹ̀kọ́ gíga, torí ọ̀rọ̀ ẹ̀yáwó yìí ó bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tó pọ̀wọ́lé ti ilé ẹ̀kọ́ girama yẹn, àwọn tó ń pè ní Federal Technical Colleges, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ gíga pátápátá yẹn, yunifásitì, àwọn polytechnic wà ń bẹ̀, College of Education wà ń bẹ̀, University of Science and Technology wà ń bẹ̀, àwọn monotechnics bíi School of Nursing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ló wà lábẹ́ àbúradà ẹ̀yáwó yìí. Ṣé ẹ rò pé bó bá yá ìjọba ò ní sọ pé agbára òun ò gbé mọ́? Ṣe rí lálámọ̀rí òṣèlú ṣíṣe o, torí ìjọba tó wà lóde ìsìn òun ló ń ṣe, lóòótọ́ ni wọ́n dẹ̀ lo òfin láti ṣe àgbékalẹ̀ rẹ̀. Ṣé ẹ rò pé bó bá yá ìjọba tí yóò bá dé lẹ́yìn rẹ̀, tí ò bá ti kí ń ṣe torí pé wọ́n jọ jẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà, ṣé kò ní sọ pé agbára òun ò gbé mọ́? Ṣé rí owó yìí ó níbi tó wò ti yọjú, ó lófin tó yà kalẹ̀. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn ilé iṣẹ́ ló ń dáwó ìjọ. Bẹ́ẹ̀ni, ìdá méjì owó orí láti ọwọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá. Gbogbo ilé iṣẹ́ ńláńlá 2%. Bẹ́ẹ̀ni, àti láti ọwọ́ orí epo, ìdá méjì rẹ̀, àti owó tó ń bá gbà padà lọ́wọ́ àwọn tó kówó ìlú jẹ ní ààrẹ. Ṣé kò wá tó nǹkan ni? Ṣé ẹ máa gbọ́ mi sà, ṣé rí àwọn owó yìí, ṣé rí nígbà kan wà tó jẹ́ wípé wọ́n ti ṣe increase tax táwọn ẹni wọ̀nyẹn ń san ní ọ̀nà kan tàbí òmíràn, àwa náà là ń san owó yìí. Ṣé gẹ́ tọrọ mi bẹ́ẹ̀ yẹn? Ṣùgbọ́n ṣé rí owó yìí èyí tí kò fi ní tó máa fi dènà àǹfààní fún àwọn kan ní ìlú òyìnbó, àwọn tá à ń pè ní philanthropists, wọ́n á kàn wá ẹlòmíì á lè ní gbogbo dúkìá òun donate ẹ̀ fún university charity, ilé àwa ló ń ṣe, ẹ rí pé kò fi bẹ́ẹ̀ common ní orílẹ̀-èdè wa. Á wo àwọn ilé ìwòsàn wa ń bí, ẹlòmíì á wò lè níyàwó ń die of cancer of the breast, á torí ti bẹ́ẹ̀ á ru owó gọbọi sí
research on cancer of the breast láti ṣe jẹjẹrẹ. èmi à lọ síbẹ̀ tó yẹ kó lè pe àwọn ọ̀rẹ́ wọn lè tó bí 10 gbogbo ọ̀rọ̀ ká ti kójọ ìkí la fẹ́ fi ṣe ẹ jẹ́ ká máa sanwó oògùn báyìí ṣe rí ìyẹn ló ń ṣẹlẹ̀ nílùú òyìnbó yàtọ̀ sí yẹn ni pé nílùú òyìnbó èṣù lẹ́bùn ọ̀fẹ́ ni bátẹ́gùn ti ń fẹ́ sí ẹ wàá sanwó ẹ̀ owó èsì wàá sanwó ìta wàá sanwó omi wàá sanwó iná wàá san tẹlifóònù wàá sanwó tẹlifíṣàn gbogbo owó tá a bá kalẹ̀ báyìí wàá bó ṣe gbowó náà ló ń lọ nǹkan tí ìjọba òde òní tó ń gbé kalẹ̀ nìyẹn ṣe é mọ̀ pé nígbà kan rí abilifu pé ìjọba ló gbúdọ̀ omi gan-an tó bá ti ṣe kí ìjọba máa fàtẹ́gùn sí ẹ lára ni òun ìjọba ẹni kò yẹ kó rí bẹ́ẹ̀ bá a ti ṣe ń pọ̀ sí nígbà tá a ti pọ̀ sí àǹfààní yẹn wà dẹ́ ṣùgbọ́n bọ́ bá ti ṣe ń pọ̀ sí ni ó máa dínkù ìdí wá ni pé nígbà tó bá wá yá tán bá rí pé wọ́n pọ̀ jù púpọ̀ bẹ́ẹ̀ ti ṣe sọ kì í ṣe nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì àwọn tó bá fẹ́ ni bíbélì gan sọ ó ní bí ìwọ bá fẹ́ tí o bá sì ṣe tán ìwọ ó jẹ ire ilẹ̀ náà if ye be willing and obedient willingness gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ṣe rí ní ètò òfin tó jọmọ́ káràkátà law of contract à ń pè nǹkan kan ní offer consideration and acceptance ìjọba àpapọ̀ ti fún wa ní offer yìí ó wá báwa aráàlú ká ṣe kí ni ká consider ẹ̀ ká wá accept kì í ṣe irú ẹni tó rò pé agbára ń gbé ẹlòmíràn torí ti gbéraga mi ò ń ṣe onígbèsè aṣọ onígbèsè ìrànwọ́ wò ní ìgbà ó fi fún àwọn míì láǹfààní ni láti lè máa ṣe bẹ́ẹ̀ láti lè lọ sí ilé ìwé láti irú àwọn ọmọ míì báyìí tó jẹ́ wípé owó yìí wọ́n dìpẹ́ǹdì lé ju nǹkan míì lọ ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ wípé bàbá àtìyá ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń fún wọn lówó arẹ́ lòmíì tó jẹ́ wípé ní oṣooṣù báyìí ẹjọ́ mo tọrọ gáfà ṣé owó tẹ̀yìn gan ò rí gbà lóṣù tí wọ́n ń san sí àkáǹtì àwọn ọmọ wọ̀nyí àwọn ọmọ míì wà nílé ìwé tó jẹ́ wípé kò sí nǹkan tó fẹ́ fowó yẹn ṣe oye táwọn gan méèkì ń bẹ̀ kan méèkì lóṣù kí wọ́n fẹ́ fi ṣe ẹ wo kẹ̀kẹ́ ológeere táàmù sí mọ́tòsáìkù báyìí wọ́n máa ń ra 1.8 àwọn ọmọ míì dẹ̀ ní 2 mẹ́ta ẹ̀ ṣérù yẹn ni tẹ́tẹ́ kọ̀bọ̀ ẹ fẹ́ jọ lójú ẹ dá mi lóhùn so kì í ṣe dandan ṣùgbọ́n fún àwọn tó bá wúlò fún ẹni tó bá fẹ́ jẹ àǹfààní ẹ̀ kó jẹ àǹfààní ẹ̀ ẹni tí ò bá dẹ̀ fẹ́ kó fi ilẹ̀ ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú ni pé nígbẹ̀ ìkan máa dunlẹ̀ jù ẹni tó rí àǹfààní àtìlẹ́yìn àjẹ́ ẹni tó jẹ́ pé owó yẹn ò tó lóòótọ́ ṣùgbọ́n ó ṣe gbìyànjú wọ́n ní ẹni jòkúta ságbọ̀n rí ó gbìyànjú ó ṣáájú ọbẹ̀ ẹni tí ò ṣe kankan gan kí la fẹ́ ṣe sí ìjọba gbọ́dọ̀ ní pé ìjọba gbọ́dọ̀ kíkú iṣẹ́ ni pé wọ́n gbìyànjú bí ó tilẹ̀ jẹ́ pé àti ìdèbí tó yẹ ká dé nínú ètò òṣèlú wa ṣe rí téèyàn bá ṣe nǹkan tó dáa a gbọ́dọ̀ kí kan sára sí mo sọ fún yín bí èmi náà bó ṣe jẹ́ pé nínú ọ̀la nínú òfin ni mo fi lọ iléèwé ká nírú àǹfààní wà nígbà àti tèmi ni ṣé olúwa ò ní ṣe ni gbèsè ọ̀ṣẹ́ olúwa ò ti ní san tán. ẹ dákun nígbà tí bó ṣe ń lọ ìbáyìí nínú ìwòye tèmi mo nígbàgbọ́ wípé eléyìí yóò ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti òbí lọ́wọ́ láti jẹ́ kí àwọn ọmọ wọn wọlé ẹ̀kọ́ gíga nígbà tí ọmọ bá sì ń pọ̀ sí nílé ẹ̀kọ́ gíga ṣé kò ní tó àkókò fún ìjọba láti sọ fún àwọn ilé ẹ̀kọ́ gíga ọ̀hún láti dínwọ́ owó iléèwé tó ń lọ sókè gegege láti dínkù torí pé kí ni wọ́n fẹ́ fowó ọ̀hún náà ṣe nílé ẹ̀kọ́ gíga wọ́n fẹ́ kọ́ ilé ìgbé fún àwọn ọmọ tó ń wá sílé ẹ̀kọ́ tó bá sì ti kọ́ ilé ìgbé ìṣèlú wọ́n máa fi pawó wọlé fúnra wọn náà ni mo rò pé mo bá yá tí ẹ ò lérò pé ó yẹ kí ìjọba kó yẹ apá abẹ yẹn wò kí owó iléèwé yìí tó lọ gegege kó dé sáà kan tó di pé yóò mọ̀ wálẹ̀. olóòtú ètò kò rí bẹ́ẹ̀ àìsí ń bẹ̀ láì bá ní dá sí ṣe rí fún àpẹẹrẹ ní nǹkan bíi ilé tí mò ń gbé tọ́lọ́ ń jogún fún mi mo kọ́ ní nǹkan bíi ọdún 10 sẹ́yìn mo gba lóònù láti kọ́ni ẹ̀yáwó mo san lóònù iṣẹ́ rí ikú mọ́ ọ̀tún bọ́ sí tòsí nígbà tí mò ń sanwó lé lọ́wọ́ ṣùgbọ́n owó tí mo fi kọ́ gbogbo ilé yẹn ń gbà yẹn tí mo fi ṣe kò ṣe ju yàrá kan lọ báyìí
ṣe rí àwọn ilé tí ó wà nílé ìwé tá à ń sọ yìí nígbà wọn yẹn wọ́n á ní ìdá tí máa tún ṣe láti òrèkóòrè òun là ń pè ní maintenance tẹ́ ẹ bá fẹ́ maintain ibi nǹkan tó jẹ́ pé 5 naira ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ nígbà tí mò ń gbìyànjú láti ṣe gbágimọ́gi ilé ńgbà yẹn à ń ta búlọ́ọ̀kù ní 80 naira 90 naira búlọ́ọ̀kù oní íǹṣì mẹ́fà àti íǹṣì mẹ́sàn-án 80 naira íǹṣì mẹ́sàn-án 90 naira nígbà tó tún wá gbé pẹ́lú bọ́ sí 80 naira 100 naira ṣùgbọ́n lé ní èlò náà ń ta búlọ́ọ̀kù ẹyọ kan 1,200. now oye tó máa wá kọ́ ilé nígbà yẹn ṣó lè kọ́ ilé mọ́ àwọn ohun èlò téèyàn ń lò àwọn nǹkan kan wà tá à ń pè ní consumables tó yẹ pé ẹ̀ kan lò àwọn gẹ́gẹ́ bíi ṣọ́ọ̀kì bíi kinní kan gbogbo wọn yẹn bẹ́ẹ̀ náà ló ń peléke sí ẹ jẹ́ kí n tún wá fi yé yín pé mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lò láti kẹ́kọ̀ọ́ ní fásitì òkè òkun náà ti ń kó wọn wá ẹ dẹ̀ mọ̀ pé dọ́là rèé ńṣe ló ń lọlẹ̀ lójoojúmọ́ àbí àbó ń lọlẹ̀ ni. no ó ń lọ sókè. ẹ bẹ́ẹ̀ ká sọ pé ó ń lọlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí nǹkan tí ẹgbẹ̀rún náírà rà ní nǹkan bí ìgbà táwa lọ lé ìwé ẹ nílò ẹgbẹ̀rún lọ́nà 300 láti rà báyìí. mo sọ fún yín bí mo ti ṣe ń gba 100 naira 100 náírà lóṣù nígbà tó yá ó di 150 á sì jẹun àdẹ̀wọ̀ mọ́tò àdẹ̀wọ̀kọ̀. ṣùgbọ́n báyìí sì ẹni tó ń gba mi ò lè ní 150,000 sínú àkáǹtì mi níbẹ̀rẹ̀ oṣù hypertension fẹ́ gbé mi reason ni pé nígbà tí mo bá máa ra epo tí mo bá ti ra epo láàrin ọ̀sẹ̀ tí mo ra epo 30,000 ṣe ọkọ̀ tí bá máa ra arú yẹn ní ẹ̀ẹ̀mẹrin 120 òtítọ́ mélòó nú ẹ̀ ló bá oúnjẹ lọ bẹ́ẹ̀ náà làwọn iléèwé iná ní oríṣiríṣi ọkọ̀ tí wọ́n ń sáfíìsì náà ní jẹnẹrétọ̀ tí wọ́n ń sáfíìsì náà lómi tán gbọ́dọ̀ ṣe ṣé rí gbogbo àwọn kinní wọ̀nyí báyìí àwọn ẹ̀rọ ìgbàlódé tó jẹ́ pé wọ́n ní kò sí iléèwé náà tó lè fọwọ́ sọ̀yà ní orílẹ̀-èdè mo ṣe ń sọ tó jẹ́ tìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ tí wọ́n ní àwọn tí ó yẹ kí wọ́n ní. ẹ ṣeun àlejò wa àmọ́ ṣé kò ṣe ń ṣe kí àwọn ìjọba wa náà kàn bá wa lọ́wọ́ sí àtúnṣe tẹ́rù bóyá àwọn ilé ìwé ìtàn nílò bóyá tán bá pèsè owó tán fún wọn ní owó táṣẹ́rẹ́ táwọn náà lè máa fi ṣe àtúnṣe àti àwọn ẹ̀rọ tán nílò kán máa pèsè ẹ̀ fún wọn bóyá wọn ò ní rí ọ̀rọ̀ sọ pé ìyá wa tí bá fún yín ní ẹgbẹ̀rún 10 náírà pé kẹ́ ẹ lọ sọ́jà báyìí ṣé ó lè ṣebẹ̀ gidi ẹ dá mi lóhùn. àràtà nígbà tí èèyàn bá fẹ́ ṣọdún. kò ní sẹ́jà kò ní sẹ́ran bẹ́ẹ̀ o àbí àmọ́ yóò ra ata yóò rẹ̀ fọ́. nígbà tá a bá ra ata àti mọ́ngí. kò lè rẹ̀ fọ́ o. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn báyìí torí wọ́n mọ̀ pé tán bá dé ṣáṣá ó tiẹ̀ jẹ́ gbòòrò báyìí nígbà tẹ́ bá ti ń sọ tòmátò 2,000 naira tí wọ́n wá dẹ̀ kó méjì ẹ̀jọ́ jẹ́ 4,000 wọ́n á ra ṣọ̀bọ̀ wọ́n á ra rodo nígbà tí rodo tán bá ti lé rodo bíi mélòó kan tán ní 2,000 ẹ̀ rà lùbọ́sà nígbà tẹ́ bá rà ta nìkan kí lè wá fẹ́ fi jẹ́ nǹkan tí ó ṣe jẹ́ kí n pe àkíyèsí yín sílẹ̀ nǹkan tí àwọn iléèwé yẹn náà tí wọ́n ń là kọjá rèé o sọ̀rọ̀ ẹ̀ ń tiẹ̀ wọ́n fẹ́ ṣe bẹ̀ àwọn nǹkan tá à ń pè ní practical tán bá fẹ́ ṣe tí wọn ò gbowó ṣe tó jẹ́ wípé báyìí sí ẹ̀yin gan ẹ̀ káàánú fún wọn wípé àwọn tó ń ṣiṣẹ́ ní fásitì wa ní tìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ ẹ̀kẹ́ ká kan sára sí wọn pé wọ́n ń gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ibi ilé ìkàwé àwọn nǹkan kan wà tó jẹ́ kó yẹ kó wà tó yẹ kí ọlọ́yẹ wà ńbẹ̀ tá a bá ní ká wo AC kọ̀ọ̀kan ibi yàrá ẹ̀ báyìí á ní AC bíi méjì tá a bá ní ká wo AC kọ̀ọ̀kan báyìí now AC tẹ́ bá fẹ́ ra 1.5 horsepower báyìí ẹ máa sọ̀rọ̀ nípa ìdajì mílíọ̀nù àbí tẹ́ bá máa ra méjì ẹ wá wòye yàrá ìkẹ́kọ̀ọ́ kàwé ńbẹ̀ ṣé ẹ mọ̀ pé à ń sọ lẹ́ẹ̀kan báwọn ọmọ ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa nílò nígbà tí wọ́n bá ju bí tí wọ́n ju 100 ó yàtọ̀ sígbà tán ṣe 1,000 ó yàtọ̀ sígbà tán ṣe 5,000 bẹ́ẹ̀ ni wọ́n máa nílò ilé sí wọ́n máa nílò ìnáwó ṣé ẹ mọ̀ pé ìjọba àpapọ̀ kẹ̀rẹ́ ó lọ́wọ́ òṣèlú nínú díẹ̀ torí pé gbogbo àwọn sẹ́nétọ̀ àtàwọn tó gbajúgbajà lóṣèlú ló ń fẹ́ kán wá dá ilé ẹ̀kọ́ fásitì àbí òmíràn sí agbègbè wọn bí gbọ́n bá ṣe ń dá sí báyìí ló ń pọ̀ sí ní ìnáwó máa pọ̀ sí ẹjẹ́ á má tanra wa jẹ ìjọba nìkan ò lè dá ṣe é. lóòótọ́ ni bá a bá pèrè ajá a ó pe ìkòkò tá a fi ṣe. ààrẹ ẹgbẹ́ ASUU
ó tako ètò ìrànwọ́ owó ilé ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́. ṣé tà náà bí. lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ ASUU tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó tako ìrànwọ́ owó iléèwé fún àwọn akẹ́kọ̀ọ́ yìí. Ó sọ pé lálámọ̀rí bí ọrọ̀ ajé wa ti rí, ó ní kì í ṣe ìgbésẹ̀ tó tọ̀nà. Ní ìwòye yín, ṣé gbólóhùn tí ààrẹ ASUU lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé gbólóhùn tó sọ yìí ṣé ó bójúmu àbí ṣé ó tọ̀nà àbí ṣé ó ṣe rẹ́gí? ṣé ẹ mọ̀ pé téèyàn bá ti débẹ̀, ẹ jẹ́ sọ kankan kéèyàn tó dé ipò kan tó bá sí bẹ̀, ẹni tí ò sí lórí pápá ló mọ bọ́ọ̀lù gbájú. Ó yẹ kó gègé kó gbé báyìí, ṣùgbọ́n irú wọn bẹ́ẹ̀ yẹn ṣe rí irú nǹkan tán máa ń fi irú wọn sí ni ẹ wá fi sí irú ipò yẹn. Ó yá máa bọ̀ ọ́. A wá mọ̀ pé àtàrí àjànàkú ni kì í ṣe ọmọdé. ṣe rí àti ṣètò ìlú ó rọrùn láti máa bu ẹnu àtẹ́lu gbogbo nǹkan. dẹ́ńtẹ́lú ń bá ṣẹ̀ dépò á fẹ́ kán mọ̀ kó ń dé. òun ni wọ́n kí ló mọ̀. a kàn sọ̀rọ̀ kan ṣùgbọ́n tó wá jẹ́ pé ọ̀rọ̀ tó sọ gan ò yé ẹ jẹ́ ń fi yé yín. ní ìgbà tí nípínlẹ̀ Ondo fún àpẹẹrẹ, nígbà tá Adéfara ti débẹ̀ ó bẹnu àlẹ́ tún nǹkan tí Adéfara ti ṣe Tágàgú tí ó ti débẹ̀, ìgbà tó débẹ̀ òun náà wá rí, nígbà tí ètò tó tẹ̀lé Mímíkò náà ó tún bẹnu àtẹ́lù nǹkan tó ṣe, gbogbo wọn náà the same thing náà ni wọ́n. sọ̀rọ̀ yẹn ti yé. ṣe rí ètò ìṣèlú àti òṣèlú ọ̀jẹ̀lú gbogbo ẹ̀ pátápátá òun ló rọ̀ mọ́ra wọn. ẹni tí ò bá tí ì débẹ̀, ààrẹ ASUU mo bu ọlá fún ipò tó wà, ṣùgbọ́n ṣe rí níbi tí ọ̀rọ̀ ẹ̀kọ́ bá dé lé ní ìbáyìí, àwọn òbí fún ara wọn kì í ṣe dandan náà ní kì í ṣe ipá. mo ti fún yín ní àpẹẹrẹ ẹni tó jẹ́ wípé irú ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń sọ ìbáyìí ọmọ wọn lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà, tá a dẹ̀ máa fọ́n táa, ṣùgbọ́n ẹni tó ń ta, ẹni tó wọ bàtà ló mọ ibi tó ti ń ta lẹ́sẹ̀. ọmọ tí bàbá ẹ̀ níyàwó 3 4 tó jẹ́ pé ọlọ́múdọ́mú ẹ̀mú tó dẹ̀ fẹ́ lọ léèwé tó wá rí wà àǹfààní bẹ́ẹ̀ yẹn. abẹ́mọ̀ ni ẹni tó jẹ́ pé bàbá ẹ̀ ti kú láti kékeré ló jẹ́ pé nínú ọ̀la nínú òfin tọmọ pàǹdọ̀rọ̀ ń gbó sí ló ti dàgbà. ṣé a rí wà àǹfààní bẹ́ẹ̀ yẹn nígbà tó bá kọjá àmọ̀ tán tí ò mọ ibi tó fẹ́ lọ, tí ò mọ ibi tó ti fẹ́ rówó, tí ò mọ ibi tó fẹ́ gbégbà. ipò rúru adébárò ẹni mẹ́ẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ bá wá rí wà àǹfààní báyìí tí gbogbo abúlé bá tiẹ̀ dáwó fún tó wọlé lákọ̀ọ́kọ́ tó rówó léwé san tó wá rí wà àǹfààní bẹ́ẹ̀ ṣé kò ní bẹ́ẹ̀ mọ́? kò sí nǹkan tán lè sọ fún tó lè gbọ́ ọ. ìdí nìyẹn ṣe rí ẹni yẹn ó sọ tiẹ̀ ni. ìjọba ti gbé lẹ̀, wọn ò fi agbára, kì í ṣe dandan náà fi mú yàn pé ẹ gbọ́dọ̀ gbà á. wọn ò fagilé fi kọ́yàn lọ́rùn. ìwọ ni wàá apply fún, ni wàá kọ̀wé pé wàá béèrè fún pé kíní yìí o ẹ gbọ́ pàǹfààní báyìí wà o. mo dẹ̀ fẹ́ ṣe rí àwọn ọmọ Nàìjíríà wọ́n like nǹkan ọ̀fẹ́. tá a bá ní ká pín nǹkan fún wa báyìí tíjọba bá ní ọ̀fẹ́ ni ẹ rí pé àwọn èèyàn tó yẹ kó supply tó yẹ kó kó kíní yẹn lẹ̀ tí wọ́n gba contract wọn ò ní ṣe bó ṣe yẹ kán rí. tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé tó jẹ́ pé àwọn tíjọba náà ń ṣe, eléyìí wá jẹ́ kí àwọn aládàáni àtàwọn gbajúgbajà tó wà ní ìlú wa yìí kí wọ́n dìde kí wọ́n lọ wá nǹkan sáwọn fásitì torí àwọn ní ọjọ́ ọ̀la wa. ṣé ẹ mọ̀ pé nílùú ìbò bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nìkan dédé wò á ná nídìí irú studio báyìí téèyàn bá fẹ́ kọ́ máa tó bá yé department tán bá ní department of mass communication tán dẹ̀ fẹ́ ní standard studio, ẹ mọ̀ pé kì í ṣọ̀rọ̀ 200 million. owó kékeré kọ́. láti ní kámẹ́rà láti ní gbogbo ẹ̀, ọkọ̀ dẹ̀ gbọ́dọ̀ wà tán máa fi ṣe. eyín erin ni wọ́n ń rí lẹ́bàá títì. ẹ ṣeun àlejò wa ikú látẹ̀kan. láìpẹ́ yìí ni ìròyìn fi léde pé ó ní àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ṣe àwáwí wípé ó ti pẹ́ táwọn ti wọ́n ti fi orúkọ wọn kalẹ̀ láti rí i pé àwọn gba owó yìí, pé àmọ́ kàkà kí eléyìí tán máa fi fún wọn ní ààbọ̀ tí àjọ NEFOND máa fi fún wọn lábọ̀ nípa owó yẹn, pé àwọn ò gbọ́n kankan nípa ẹ̀. kí lẹ rò bóyá ó lè fa irú eléyìí? ẹ ṣe atọ́kùn ètò ṣe rí nígbà míì àṣìṣe ó lè wáyé lọ́wọ́ àwọn tí wọ́n ń bẹ̀bẹ̀ fún owó yìí nítorí pé ẹlòmíì gangba tí ò bá kọ orúkọ ẹ̀ bó ṣe yẹ kó kọ́, ẹlòmíì tí ò bá ní matriculation number gbogbo kinní wọ̀nyẹn náà fi sí nọ́mbà ìdánimọ̀ pé ọmọ iléèwé ni ẹ́. yàtọ̀ sí yẹn ni pé iléèwé ẹ gbúdọ̀ wọ́n máa compile gbogbo list yẹn tó ń gbúdọ̀ send sí NEFOND through the student affairs, ibẹ̀ náà ṣe máa ń gbé gbà. ní àìpẹ́ báyìí àwọn bọ́sà tí wọn náà ṣe máa disburse àti registrar
registrar ló ń admit àwọn èèyàn wọlé ló ń gba àwọn èèyàn wọlé ló máa sign admission letter bọ́sà òun náà tú ẹ̀ náà ṣe máa sanwó síbẹ̀ wọ́n ṣe pàdé pẹ̀lú àwọn registrar àtàwọn bọ́sà àwọn iléèwé wọ̀nyí sódà kùdìẹ̀kùdìẹ̀ ṣẹ́rí téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ìjọ tá a bá bímọ kọ́ ló máa ń dàgbà o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣẹ́rí ìjọba àpapọ̀ jẹ́ ká fún wọn ní àǹfààní láti lè jẹ́ kí ètò yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ ṣé ẹ mọ̀ pé ìjọba àpapọ̀ àwọn ọ̀dọ́ ló béèrè fún kínní ẹ rántí ìgbà tó ń ṣe EndSARS process outcome ẹ̀ ní pé kí lẹ fẹ́ pé wọ́n ní education gbà ní gbogbo nǹkan tán wá ṣe òun náà níjọba ní òkè a máa diversify economy a máa ṣe tibí a máa ṣe tọ̀hún nígbà tán bá dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe ó yẹ ká fún wọn láǹfààní láti lè jẹ́ kí wọ́n jẹ́ kí kínní kó fẹsẹ̀ múlẹ̀. Ẹ ṣeun àlejò wa fún àǹfààní àwọn ará ilé ǹjẹ́ àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àgbà ìyẹn ni pé wọ́n fẹ́ ní ìwé ẹ̀rí ìpele kejì tẹ́lẹ̀kejì fún àǹfààní àwọn tó wà nílé ǹjẹ́ àwọn wọ̀nyẹn náà ṣé wọ́n tún ní àǹfààní láti gba owó tá à ń sọ yìí. Mi ò ń ṣe àjọ NEFON ni mò ń bá ṣiṣẹ́ àwọn ló lè ṣàlàyé ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ibi pẹlẹbẹ láti mú ọ̀lẹ̀ jẹ àdìmú jẹ ní gbígbúlùtù tí ó bá wá tó táìmù wọ́n lè ṣe àǹfààní yẹn ní nǹkan tí ó sábà wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iléèwé ni pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣiṣẹ́ tó ń kẹ́kọ̀ọ́ àgbà tá a pè ní masters wọ́n ti níṣẹ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èyí tí ò bá dẹ̀ níṣẹ́ ẹlòmíì rí scholarship wọ́n apply for scholarship wọ́n apply fún oríṣiríṣi àwọn opportunities ló wà ẹni tó dìídì fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ sí ó mọ nǹkan tó ń fẹ́ ni yálà irú ẹni bẹ́ẹ̀ fẹ́ jẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ìwádìí tó jẹ́ researcher ẹlòmíì lè fẹ́ máa kẹ́kọ̀ọ́ ó fẹ́ jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ àgbà nítorí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wá máa kàwé sí láti lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ní first degree tó ti jáde wípé tó ti ní popular tuntun ó dẹ̀ bẹ́ síta bẹ́ẹ̀ sì fi ṣiṣẹ́ lọ yẹn so ṣe rí àáyá bẹ́ẹ̀ alẹ̀ ó bẹ́ eré ìjọba ti bẹ̀rẹ̀ ó ti gbé ètò yìí kalẹ̀ tí wàá ní pé ká fún wọn láǹfààní ká jẹ́ kó ṣe àdúrà tá a gbà ní pé ìjọba tó máa tún dé lẹ́yìn wá ọ̀la kó má fagilé. àmín ẹ pọ̀. nínú àlàkalẹ̀ tí àjọ tó ń ṣe ètò ẹ̀yáwó fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ti fi lélẹ̀ nǹkan tó farahàn ni wípé ọmọ ilé ẹ̀kọ́ gíga tí kò bá ti ní nọ́mbà ìdánimọ̀ ti ilé ẹ̀kọ́ ọ̀hún kò ní lè láǹfààní sí ètò ẹ̀yáwó yìí ó sì hàn gbangba pé kò sí ọmọ ilé ẹ̀kọ́ kankan tó lè ní nọ́mbà akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kankan láì ṣe wípé ó bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní ìtumọ̀ rẹ̀ ni pé ètò ẹ̀yáwó yìí kò ṣeé ṣe fún àwọn ọlọ́dún kìíní láti rí owó ìyá. ṣé rí ó ṣeé ṣe kò dẹ̀ tún ṣeé ṣe ó bọ́ sí ìgbà tí wọ́n bá ṣe fún àpẹẹrẹ tí wọ́n bá ti wọlé kàlẹ́ndà tá à ń lò òun ni October to July lọ́pọ̀lọpọ̀ léwu ní November to August but láti September yìí ló ti máa ń bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ a máa ń pè gangan ní August break tí wọ́n bá ti ṣe school ní àparí ní June nígbà tí fásitì Ìbàdàn bẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní Almighty June gbogbo náà máa ṣe gbogbo exam máa lọ so wọ́n wá lọ fún bí ọdún oṣù mẹ́ta torí pé wọ́n máa wọlé láti September October yẹn tí ó bá bọ́ sí kínní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé báyìí tọ́mọ bá ti ń register auto generated ni wọ́n ti máa ń ṣe wọ́n á ti ní matriculation number then o ò lè ní matriculation number ọ̀tí tó bá ṣe matriculation nítorí náà tó bá bọ́ sí bí ọwọ́ second semester tí wọ́n bá lè tètè ṣe é so títí February March ọ̀pọ̀lọpọ̀ school tó máa ṣe matriculation wọn ní February March kàlẹ́ndà iléèwé oníkálùkù ló yàtọ̀ síra. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí ǹjẹ́ kò ní bójúmu kí ilé ẹ̀kọ́ bó bá ṣe ń gba àwọn ọmọ wọlé kó máa fún wọn ní matriculation number kí àwọn akẹ́kọ̀ọ́ yìí lè tètè béèrè owó tí wọ́n ó lò. wọn ò lè déédéé fún wọn ṣe rí bó bá ṣe ń gbà wọ́n wọlé ṣe é mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ lè mọ̀ ẹ́ tó ń ṣe òtítọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi wọ́n á parọ́ ìwé ẹ̀rí tí wọ́n ní gbogbo yẹn náà gbọ́dọ̀ fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ ẹlòmíì ètò ẹ̀kọ́ tó lóun fẹ́ ṣe kò ní ìwé ẹ̀rí tó
tó lè tì í lẹ́yìn gbogbo ìyẹn náà máa yẹ̀wò fínífíní kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ kó tó di pé a máa pèèyàn ní ọmọ iléèwé a ti gbọ́dọ̀ kọ́kọ́ san owó pé owó mo gbọ́ mo gbà á dẹ̀ ti san owó iléèwé tó bá ti wá. kí ló dé tí wọn ò ṣe ṣètò nọ́mbà matriculation fún ọmọ ilé ẹ̀kọ́ tó ti san owó mo gbọ́ mo gbà torí owó mo gbọ́ mo gbà yìí. ṣe rí nọ́mbà yìí ìgbà tán lè gbà á ìgbà tán bá ṣe matriculation ceremony fún wọn wípé agba gbogbo yín wọlé tán o ṣé ẹ mọ̀ pé tán bá ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ìdàrúdàpọ̀ á wà bẹ́ẹ̀ ìdí nìyẹn tán kú gbúdọ̀ ṣe ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà wọn máa generate automatically ni gbogbo school oníkálukú ló dẹ̀ ní style tán bá fi ń ṣe ìtàn bá ṣe matriculation lé níjọ́ kejì ìjọ́ kẹta nọ́mbà á ready fún gbogbo wọn. nínú ìrírí yín ṣe rí tí yín àwọn student yẹn lè apply tí wọ́n bá wá apply tán fún wọn ní nọ́mbà ẹ̀ tán apply tán á rí wípé school fún ara ẹ̀ tán bá apply wá send the list yẹn torí nelfund á kọ̀wé school á wá kọ̀wé tí registrar àti vice chancellor tán máa fọwọ́ sí pé lóòótọ́ àwọn tó akọ́rúkọ ẹ̀ síbí yìí o ọmọléèwé wa ni ṣe àrántí ètò àgùnbánirọ̀ a rí pé àwọn kan wá ṣàgùnbánirọ̀ lẹ́ẹ̀mejì mẹ́ta wọ́n á ní gbòòrò rẹ́rìn wọ́n á lọ máa ọdọọdún náà ń ṣàgùnbánirọ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n mú ẹrẹ́ lómi pé aṣẹ́ ni òkú kú òǹbẹ̀ ni wọ́n bá ti lọ ń ṣe iṣẹ́ rí. ó ti sọ di iṣẹ́ ni. ó ti sọ di iṣẹ́ ẹlòmíì á fẹ́ gbowó lẹ́ṣẹ́ rí ọmọléèwé míì tó lè wá sí skul bíi báwọn èèyàn wá ṣe burú tó kán fún admission bíi kó ti san acceptance á tún decline bí wọ́n á dẹ̀ ti gbórúkọ ẹ̀ sí á ti lọ sọ á tún lọ gbọ́ owó níbòmíì ìyẹn á wá fẹ́ sọ gbogbo ètò di yẹ̀yẹ́ so ìtumọ̀ ní pé ṣe rí ìfarabalẹ̀ ni bó jẹ́ ọdún mẹ́ta tó bá jẹ́ pé irú ọmọ yẹn báyìí wọ́n á sanwó second year yẹn fún wọ́n á sanwó first year tó second semester tó bá ti parí first semester kó tó ṣe exam yàtọ̀ sí yẹn ṣe rí owó ìgan tó bá pé ìlú òyìnbó níbòmíì kò ń ṣe automatic scholarship kì í ṣe automatic bọ̀ ilé lóònù lélẹ̀ ó lè jẹ́ pé wọ́n lè máa rí gbà then ṣe tó bá pé scholarship ni ó gbúdọ̀ ní bó ṣe máa pass sí kó tó di pé wọ́n á lè fún ẹ ètò ọdún tó ń bọ̀ ṣùgbọ́n ilé ìgbà tó jẹ́ pé òyáwó ni wípé ìjọba ọ̀kan fẹ́ kó dàbí owó ọ̀fẹ́ fún wọn ni torí eléyìí owó ọ̀fẹ́ ni ẹ jẹ́ fún yín lápẹẹrẹ nígbà tí èèyàn bá yá 1.2 million gbogbo owó tó yá 2 million naira 2 million naira yẹn kò ní ní value ju 200,000 lọ́gbà tó bá fi máa sanwó yẹn padà. kò sì ní èlé ṣówó yẹn wá ṣe pé kíní ṣó wá nítumọ̀ nìyẹn ṣé ẹ mọ̀ pé nǹkan tí 20,000 lè rà lóṣù tọmọ yẹn á sì ṣe pé kíní á gira á jáde nígbà tó bá wá yá 20,000 yẹn báyìí ń sìn yìí kò tó repo sí mọ́tò lọ́sẹ̀ ṣówó yẹn wá nítumọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ ni so ó ṣe pàtàkì ṣẹ́rí téèyàn bá rí àǹfààní kéèyàn má fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ yàtọ̀ sí yẹn ṣẹ́rí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọ̀nyí òun là ń wò ẹ jẹ́ kí n sọ fún yín kì í ṣe torí orílẹ̀-èdè nìkan la ṣe dá àwọn ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀ ipe àwọn ọmọ wa náà wọ́n á lọ ṣiṣẹ́ lókè òkun láti lè ní ẹ rí pé àwọn iléèwé mi tó dángájíá báyìí wọ́n ti ń fi àwọn èdè yàtọ̀ sí èdè gẹ̀ẹ́sì tá a mọ̀ wọ́n ti ń ṣe èdè faransé àwọn míì wọ́n ń ṣe arabic àwọn míì wọ́n ń ṣe german spanish so that àwọn ọmọ wa wọ́n á tún ní èdè international language míì èdè àgbáyé míì wọ́n á tún ní fún àpẹẹrẹ tí èèyàn bá lọ fún ìpàdé àpérò tá a pè ní conference nígbà tó bá wá débẹ̀ báyìí àwọn doctors àwọn professors wá from other institutions nígbà tí àwọn kan bá dẹ̀ jẹ́ wọ́n wá láti faransé ó dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ òun lè gbédè wọn ẹ rí àwọn kan tó jẹ́ pé amukú mẹ́kọ̀ọ́ kan ìkànnì wọn náà tó ti ṣe gẹ́gẹ́ bí àwọn tó bá ààrẹ ìjẹta ṣiṣẹ́ òpònú yẹn náà lọ sórí ẹ̀rọ ayélujára máa sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kan wà kò yẹ káwọn èèyàn lọ máa kọ́ ṣàárẹ̀ ẹ̀kọ́ tí ò wúlò ni àwa káwọn jọ rẹpẹtẹ èdè ó lágbára lọ́pọ̀lọpọ̀ ṣe rí mo sọ kinní kan kì í ṣe pé kéèyàn lè fi ṣiṣẹ́ ṣe rí irú ẹni yẹn á develop reasoning capacity high level ẹni tí ó kàwé bó ṣe máa ronú máa yàtọ̀ sẹ́ni tó kàwé àwọn experience àtàwọn connection tó máa rí nígbà téèyàn bá lọ iléèwé ìyẹn náà ń pè pé wọn á lẹ́ni yẹn ó lọ iléèwé sì gbanú ẹ̀ kọjá the person went to school and the school went through the person tó bá ń sọ̀rọ̀ báyìí ṣe rí tá a bá wo ibi tí ẹ̀kọ́ yìí ti bẹ̀rẹ̀ tá à ń pè ní education ó wá láti inú èdè Latin tá à ń pè ní educare ṣọ́ra ẹ̀ ti yé pé àti sí pé ìtumọ̀ ẹ̀ ní pé kí ẹni yẹn kó yí padà
it's for transformation for change of attitude òun education wà fún bó ṣe máa wo nǹkan ó máa yàtọ̀ sí bí gbẹ́kùbọ́ṣọ́ ṣe máa wò ó ẹni tó bá kàwé ó yẹ kó ní àròjinlẹ̀ tó bá ń bá sọ̀rọ̀ báyìí kò ní jẹ́ amukú mẹ́kọ̀ọ́ tó yẹ pé a kàn máa sọ̀rọ̀ gbàgbà ni a kọ́kọ́ wò ó sọ̀tún a wò ó sòtì a wo nǹkan tó lè sọ a wá wò ó pé ṣáwọn ẹni ṣé wọ́n ń tàn mí ni àbẹ́mi mò ń tanra mi a wá lè wá solution láti inú gbogbo ẹ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀kọ́ wà fún nìyẹn. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lákòótán àlejò wa àjọ tó ń mójútó ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga NELFund wọ́n sọ pé wọ́n fi ẹ̀sùn kan àwọn ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan tí wọn ò dárúkọ pé wọ́n fi àwọn ẹ̀sùn kan léde nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan pé àwọn ti fi owó ránṣẹ́ lórí owó iléèwé àwọn ọmọ tí wọ́n béèrè fún owó látọ̀dọ̀ àwọn ṣùgbọ́n àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí wọn ò jábọ̀ fún àwọn ọmọ kódà àwọn ọmọ míì wọ́n tún sá lọ kàbàkàbà láti lọ wá owó kó má bàa di wípé wọn ó lé wọn jáde kúrò ní yàrá àkàwé wọ́n tún san owó lówó bá di méjì nínú ìwádìí tí àjọ NELFund ṣe wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan jẹ̀bi pé wọn ò dá owó àwọn akẹ́kọ̀ọ́ yẹn padà fáwọn akẹ́kọ̀ọ́ yẹn ẹ dákun kí lẹ̀yin ti ṣe ríru eléyìí sí torí kí àjọ NELFund tó fọ eléyìí síta kí wọ́n tó sọ eléyìí jáde wọ́n ti rí àrídájú rẹ̀ ni. ṣe rí a lè dẹ́bi fún ẹnikẹ́ni nítorí pé ṣe rí àjọ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ní ìrírí irú ẹ̀ ni ṣe mọ̀ pé tí nǹkan bá báyàn lójijì ìgbà míì èèyàn ó mọ bó ṣe máa hùwà o kì í ṣe pé bí wọ́n fẹ́ kówó yẹn jẹ torí tí ọba ti ṣiṣẹ́ níbẹ̀ ṣé rí ìgbà míì wà tó jẹ́ wípé ẹni tó bá ń ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ ńlá a rí i pé kì í ṣe ojú táwọn aráàlú máa fi wò ó ló máa fi sọ àjọ tó sọ pé wọn ò ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa ń lé ètò ẹ̀yáwó ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga láti ìpele tó tẹ̀lé ilé ẹ̀kọ́ girama sókè ó ní a ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ eléyìí tí àjọ NELFund tó ń ṣe àbójútó rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń san owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ wọn bákan náà ni wọ́n ń lo ètò yìí láti fi fún wọn ní owó èdè àpò pocket money olóṣooṣù pé kí wọ́n lè máa fi rí nǹkan ṣararindin ní oṣooṣù ó lè ní àwọn àlejò wa tí wọ́n ti bá wa pẹ̀kẹ́lù látẹ̀kan orúkọ àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Paul Adéagbo. ọ̀gbẹ́ni Paul Adéagbo tí wọ́n jẹ́ oníròyìn akọ̀ròyìn olùyànnàná ọ̀rọ̀ tó ń lọ lámèyítọ́ láwùjọ òun ni wọ́n ti ń bá wa pẹ̀kẹ́lu kókó ọ̀rọ̀ tí a gbé wá fún tòní ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ olúwa ṣeun. ó bí bọ́. ó dáa wọ́n máa fi ilé tó kù tó ọ létí lẹ́yìn ètò lórí ọ̀rọ̀ ìyàwó yìí kò sí wàhálà bá mi dágbére fáwọn aráalé. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Káàárọ̀ Oòjíire pátápátá náà ni mo kí wípé ẹ ṣeun ẹ kú látẹ̀kan wọ́n nírètí wípé ẹ ti jẹ̀gbádùn àlejò wa tí wọ́n wà níbí lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo bó ti ṣe ń lọ nípa àjọ NELFund òun náà ni ẹ ti gbọ́ ànífẹ́ kójú báyìí lọ ní ètò tòwúrọ̀ yìí bí ẹ ti mọ èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín òrékelẹ́wà yín Olúwaṣeun Hasan tẹ̀ mọ̀ sí àánú Olúwaṣeun fún mi léyìí tó máa fi di ọ̀la ire o. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ ti bá wa gbọ́ ètò tòní ẹ̀yin lẹ wà ń bẹ̀ táwa náà fi wà ń bí o ẹ̀yin la ó máa bá àwa náà ni ó máa wá ní báyìí ìpéǹpéjú òun ni àlàfìlà Bímbọ́ Ògúngbè lórúkọ mi títí di àkókò mìíràn àtọjọ́ mìíràn jọ retí àtún máa pàdé àdúrà mi ni wípé àánú Ọlọ́run ìpèsè rẹ̀ ààbò rẹ̀ àti ìdásí rẹ̀ yóò máa wà fún wa títí láéláé ẹ ṣeun ẹ kú ìbánigbétò. àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrèǹdò rodò lọ pọn mi Káàárọ̀ Oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn Káàárọ̀ Oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn Káàárọ̀ Oòjíire
àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà. Abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó, tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì, agbo amúlùúdùn labala kẹta, ìmọ̀ràn ìlera labala kẹrin, abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò. Agbo àwọn òṣèré ńkọ́, ó kù báyìí nìbọn ro. Káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀, wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday. Káàárọ̀ oòjíire, àkànṣe ètò fún gbogbo ará ìlú. Káàárọ̀ oòjíire, àkànṣe ètò fún gbogbo ènìyàn.